ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ ilé iṣẹ́ kan wà tó máa ń gbóhùn sáfẹ́fẹ́ Owutu FM Ìkòròdú náà kalẹ̀ sí bẹ́ẹ̀ bá fẹ́ polówó ọjà ẹ lọ bá mi rí wọn ìṣílẹ̀ lẹ fẹ́ ṣe ìpolówó ọjà lẹ fẹ́ ṣe ìyàwó lẹ fẹ́ ṣe ẹ máa lọ sí Owutu àwọn náà ṣe bẹ̀bẹ̀ ẹ lọ gbẹ́nu sí máìkì lọ́dọ̀ àwọn Owutu ṣe bẹ̀bẹ̀ ìgbólóhùn ni wọ́n wà nílùú Ìkòròdú ó yẹ má yí kúrò bẹ́ẹ̀ yẹn bá mi bàbá mi ẹ̀gbọ́n mi àbúrò mi Owutu FM ní kẹ́ máa gbọ́ ní gbogbo ìgbà iléeṣẹ́ kan àrà ọ̀tọ̀ tí wọ́n ń gbóhùn sáfẹ́fẹ́ gbogbo nǹkan yóò fẹ́ ṣe ẹ lọ bá wọn wọ́n pẹ́ fẹ́ polówó ọjà ní ẹ fẹ́ tajà ní ẹ fẹ́ bá wọn dòwò pọ̀ ní lóríṣiríṣi ní ìṣílẹ̀ ní ilẹ̀ lẹ́fẹ́ tà ní kódà tó bá rẹ̀ yín jẹ ẹ máa bọ̀ Owutu FM kẹwàá gbẹnu sí máa thank you very much Owutu. ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ mùsùlùmí ọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe eléyìí àwa àtàjẹ́ Yorùbá náà ni ó fẹ́ pọ̀ jù láàrin àwọn Kàsíìmù àwọn Tàòfíkì àwọn Bùrẹ́mọ̀ àwọn Múìbá tí wọ́n ti wà nínú ìsìláàmù tẹ́lẹ̀ tí wọ́n á tún padà sí ẹ̀sìn àárọ̀ oríṣiríṣi náà là ń rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan là ń rí tó ń sọ pé inú ìpínlẹ̀ làwọn ti rí bẹ́lẹ̀ bá kó ní sílẹ̀ pa ni ọmọ ànábì gbé ọmọ ọ̀ṣọ́ ọdún mẹ́fà sí kíní kan ń ṣe kíní kan gbogbo ilé ṣé lóòótọ́ lè lè torí ẹ̀yin rí inú eróde Kùránì ẹ̀ mọ̀ dáadáa Yorùbá sì lẹ́yìn náà. ètò kálukú bá rí kálukú mọ̀ ṣe ẹgbọ́n mi yé ètò kálukú bá rí kálukú mọ̀ ṣe àtẹ̀mí àti kírísítẹ́nì àtúní ẹlẹ́sìn àbáláyé oníṣẹ̀ṣe gbogbo wa pàdé wájú Ọlọ́run lọ́jọ́ kan gbogbo wa ṣe kíni a pàdé wájú Ọlọ́run lọ́jọ́ kan Ọlọ́run ó dẹ̀ pẹ́jẹ kálukú fún ẹ lè rí mi lórí program mi kí n criticize ẹnì kankan ẹ lọ wo program mi èèyàn bá máa bú mi wọn bá máa sọ oríṣiríṣi gbogbo wa ó pàdé wájú Ọlọ́run lọ́jọ́ kan bóyá wa la wà lójú ọ̀nà bóyá wọn náà wà lójú ọ̀nà bóyá ẹlẹ́kẹta ló wà lójú ọ̀nà ṣé ẹbẹ́ nìkan ṣáà ló dá wa ó dá mi lójú pé gbogbo wa pátápátá kò sẹ́ni tó jábọ́ lọ́rùn gbogbo wa wọ́n dá wa ni ká sì ní ẹni tó dá wa òun náà lọ́lọ́run Ọlọ́run tó dẹ̀ dá wa ó san kálukú ní ẹ̀san ẹ̀ káyìnìkan wá bọ́ sórí social media kó máa wá bú ẹnìkan kó máa bú ẹnìkan pọ́blẹ́mù kálukú nù ẹ̀gbọ́n mi yé tó bá jẹun yóò nulẹ̀ ara rẹ̀ pọ́blẹ́mù ẹnu bébí bá pa ọ́ pọ́blẹ́mù ẹnu tí bá jẹun yóò nulẹ̀ ara mi pọ́blẹ́mù tèmi nù bọ́ sórí social media kó ní gbogbo mùsùlùmí ò wọ́n ná pọ́blẹ́mù ẹnu tó bá já kálukú Ọlọ́run ó pè tí kálukú fún tó bá ṣe dáadáa Ọlọ́run ó pè fún ọ bọ́ọ̀ ṣe dáadáa Ọlọ́run ó pè fún ọ àmọ́ kó wá bọ́ sórí social media kan máa takò ẹnìkan ṣe kíni kan tèmi ni pé màá pèpè sójú ọ̀nà àti tèmi ẹ wá ṣe Islam torí mo gbà pé Islam lójú ọ̀nà lọ́dọ̀ tèmi ẹ gbà pé nǹkan kan míì tó wà lọ́nà tó ju Islam lọ lọ́dọ̀ tèmi tí mo lè sọ dùn. àwa nítawọn oníṣẹ̀ṣe wa ń sọ ni pé àwọn ń ká àwọn àáfàá náà mọ bí tó yẹ káwọn ti bá wọn. àwọn àáfàá kọ́ nìyí o. bí kankan bí olélékúlẹ́jà. àwọn àáfàá kọ́ nìyẹn àwọn àáfàá kọ́ nìyẹn àwọn àáfàá kọ́ nìyẹn. ọ̀kàlùfà. àwọn yẹn sáfà. sálùfà làwọn yẹn. ló kàn fà níbi láti máa wọ ẹgbẹ́ ìmùlẹ̀ ló kàn fà ṣe lórí ayé tí ó tán yìí àbámu ìdí ìbélò nísìnyí ṣé kò parí báyìí ọ̀rọ̀ wọn ti di nígbà tí náà ẹni tí ń jẹ́ mú ìdí ìbélò àtún lè rí mọ́láyé ẹ ó di gbére ìyẹn ti di gbére ó dá rìnàkò sítórì ni a lè rìnàkò mú ìdí ìbélò mọ́ ó dojú àlá sítórì ni ní tó bá rò lálẹ́ ni wàá fi lálàá tó bá wọ́n ti lọ nìyẹn wọ́n ti pa fáìlì wọn dé ṣé torí ayé tí ó tán yìí gbogbo tó bá wù ọmọ eré tó bá wù ọmọ sá máa sá lọ máa sá bọ̀ ó lè kọjá kádàrá ẹ̀ ẹ bá sọ pé wọn ká àfa àmọ́ lébi kan kílẹ̀ kan ìyẹn kò ń ṣàfà. kí la fẹ́ sin kílẹ̀ àyẹ̀tẹ̀ jẹ́ àfa kílẹ̀ fẹ́ sin pa wọn. ẹnu ìgbà yóò mú tẹ̀síwá yóò kó sọ́nù tẹ̀síwá kó sọ́nù lékulẹ̀ jáde wọn ti bá. wèrè làwọn yẹn sẹ́ àníwèrè làwọn yẹn àwọn yẹn ṣàfà àwọn yẹn wọn tí wọ́n jẹ ni èwo ni máa kó tẹ̀síwá sọ́nù bàbá kílẹ̀ kan báyìí máa tẹ̀síwá rẹ̀ ò ṣe fàánù lé rẹ̀ wọ́n á kó tẹ̀síwá rẹ̀ wá lọ ní lékulẹ̀ jà kí ló lọ rà. orí eku orí ọ̀bọ orí ọ̀bọ ní ìsọdún lówó. bàbá àwọn tí wọ́n á ṣe fanfa yìí Yorùbá náà ni wọ́n àfáàsì ni bàbá ọba tí ní kẹ́ gbà wọ́n mọ̀ràn
ẹ ṣe wá sí kẹ́pẹ̀tù sọ̀rọ̀ kí ni ìpẹ̀tù sí ti. ayé ti di pé o lè gbẹ́ nìkan kan mọ̀ràn. báyìí bá a ṣe ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí àwọn kò tún mọ̀ bu wa ṣe é pé àbú ẹnìkan kan sí ṣàbúyàn gbogbo ìdáfíù yẹn ṣàbúyàn sí bá a ṣe ń sọ yìí àwọn kò tún mọ̀ kọ́mẹ̀ntì wọ́n tún mọ̀ bu wa. it's better ìwọ bá gbà mọ̀ràn wọn ò ní gbọ́ má bá tiẹ̀ lọ má ṣe ti tiẹ̀ lọ bó bá ṣe mọ̀ pé bọ́lọ̀ ọba rẹ bá ṣe rí máa ṣe lọ o gbọ́ mi yé bọ́lọ̀ ọba rẹ bá ṣe rí máa ṣe lọ black app náà ń pe àwọn kíní ìyá bí black app náà ń pè. orí tẹ wà yẹn black app náà ń pè. black app lílé yàrá kí náà ń pè tọ̀dọ̀ yìí. blue tọ̀dọ̀ wa. blue app blue ẹ̀ tó ní red náà. ẹ̀ tó ní red app àti blue app àti black app. black app àti green app àti yellow app ọpọlọ kálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ bẹ́ẹ̀ ni bá ṣe rí nǹkan bẹ́ẹ̀ kọ́ lẹ́nu mi ò ṣe rí wọ́n á bú ẹ ṣe ó sọ wọ́n á bú ẹ tó bá ní èébú máa ń pààyàn ló yẹ káwa yìí ti kú. n fẹ́ bẹ̀rẹ̀ náà bálẹ̀ ń kó bálẹ̀ ń kó. mo ṣe ń kó. pẹ̀lú èébú yẹn bálẹ̀. bàtẹ́ bá bá mi nísìnyí sẹ́ bá mi inú dùnú abẹ́ bá mi inú bànújẹ́. inú dùn lábáyé. alhamdulillah always ayọ̀ ni. ayọ̀ ní tèmi. Kí ló pé kí ló dé. èyí tó jẹ́ kẹ́mi èyí tó jẹ́ kí n ní ìfọ̀kànbalẹ̀ nìyẹn torí mi rí gbogbo ẹ̀rọ ẹni ayé òjò gbádùn ó mọ̀ sàbí ẹni ayé gbàgbé ẹ lọ àwọn kan wà tá máa ń gbèrò kan bú àwọn àmàrí wọn mọ́ pé mo yẹ̀ sí ìṣe ìrántí bẹ́ẹ̀ nìkan wà tó ń já tábà dákọ̀ Alfulanny lẹ́nu Alfulanny pọ̀ láyé o bọ̀ tí ibi tí ẹ̀mí àwọn èèyàn kọ́kọ́ lọ alhamdulillah ọ̀dọ̀ mi ni wọ́n kọ́kọ́ lọ wá wù ẹ́ bú mi bó bá wù ẹ́ yìn mí tọ́lọ́wọ́n ọba o sórí èmi àti yín bá ṣe wà yìí a lè má kíra wa mọ́ lọ́la o èmi àti yín a lè má kíra wa mọ́ lọ́la o kò di oore tọ́lọ́wọ́n ṣe fún yín láyé yín kù kò di tí ó ṣe fún mi láyé mi kù ṣùgbọ́n màá wá kí kankan ní ògbúdọ̀ dàrú láàrin wa ni pé mi ì lẹ́jẹ́ káàrin èmi àtọ́lọ́hún dàrú táàrin èmi àti ẹ bá dàrú ìrúpọ̀ nú ayé tó bá ní wọ ní journalist kan àìmọ́ journalist tó wà nú ayé tó bá ní wọ làáfà kan àìmọ́ yàáfà tó wà nú ayé táàrin ìwà àtọ́lọ́wọ̀n bò bá ti dàrú ó parí. ǹjẹ́ ẹ̀bùn tí Ọlọ́run fún yín tí ẹ̀yin fi gba nǹkan mọ́ra báwo lẹ ṣe lè pín fún àwọn àfa àkọ́kọ́ àwọn náà lámójúkúrò. má lámójúkúrò ó para rẹ ni bó o bá tó bá ti ń bú ẹ tó bá ti ń fèsì ó para rẹ ni ìmọ̀ràn mi fún ẹni pé tó bá ti ń bú ẹ sórí gbà tó bá ti ń bú èmi báyìí ìgbà yẹn ni màá wá lọ ra aṣọ tuntun màá wá bọ́ sórí social media màá wá sórí Facebook TikTok kò tí pọ̀ tó bá ń gbà wọn máa wá wọ́ sórí social media níjọ́ tó bá ti wú báyìí máa wá wọṣọ tuntun Ọlọ́run dẹ̀ fún mi ní nǹkan kan níjọ́ tó bá ti bú mi báyìí tó bá ti bú mi ẹnì kó kàn pè mí ní pé aláàjì mo bù yín mọ́tò. Ebúdọ́lá nìyẹn. Ebúdọ́lá nìyẹn èmi á kà post mọ́tò dè mí bí congratulations máa fi ọmọ àlè tá àti kò tiẹ̀ tún alhamdulillah lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bú wa lẹ́ni àpàdà di best friend ni àpàdà di best friend lẹ́ni pé tán bá jí láàárọ̀ báyà bí kọ́kọ́ pè mí nígbà tí o dúpẹ́ fọ́lọ́wọ́n ọba bí orin ọ̀kan náà àwọn olórin ó ní mi ò délé yín láti gbé abọ́ wá láti wá yọ̀rẹ́ sí wa orí Ọlọ́run là ń jẹ Ọlọ́run dẹ̀ ń ṣe alhamdulillah. àbá nínú iṣẹ́ kárìn lọ́wọ́ tẹ gbé dání pàápàá ètò lámìnaka náà ní ìgbà oṣù Ramadan. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.